Ẹ kú dédé ìwòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa láti ilé-iṣẹ́ Koiki Media. Ibẹ̀ la ti ń mú bó ṣe ń lọ wá sí etí ìgbọ́ yín. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ wípé ní àná àwọn agbébọn yìí náà wọ́n tún ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Kwara ní agbègbè Wóró. Wọ́n ní wọ́n jí oúnjẹ àwọn èèyàn, wọ́n jí fóònù, wọ́n kó àwọn kan lọ. Ṣùgbọ́n àwọn ọlọ́dẹ, àwọn fìjìláńtè ibẹ̀, àwọn náà wọ́n kojú wọn títí táwọn náà fi sálọ. Tí àwọn pípí bá lè máa ráwọn èèyàn kojú wọn báyìí, kò bá dáa. Òun la wá sọ fún yín pé àsìkò tá a wà yìí, àsìkò ogun ni. Ogun ti dé báyìí. Ogun ó ti dé o. Àwọn àgbáyé nísìn, ẹ máa rí pé ogun ń lọ lóríṣiríṣi. Iraq, Iran, Dubai, gbogbo wọn nísìn, Amẹ́ríkà. Nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Iran báyìí kò dẹrùn, àti Dubai. Àwọn òpònú kan wà ní Ìwó l'Ọ̀ṣun State àti ilẹ̀ Haúsá ńbí tí wọn ò lọ́pọlọ, tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ná ń gbé sórí. Pípara wọn tí wọ́n ń para wọn yẹn, wọn ò rí nǹkankan ṣe sí i. Tí wọ́n para wọn ńbí, wọn ò rí yẹn dá sí, àfi torí ilẹ̀ òkèèrè torí àtẹnujẹ tán ń jẹ ńbẹ̀. Tẹ́ bá wo ìròyìn nísìn ní agbègbè ibìkan ní Kogi, àwọn agbébọn ṣèkọlù sáwọn èèyàn kan, wọ́n dáná sun mọ́tò wọn. Àwọn èèyàn, ẹ ẹ̀ mójútó yẹn, ẹ̀ ń dá sọ́rọ̀ tó kàn yín. Àsìkò tá a dẹ̀ wà yìí, ṣé ó yẹ ká jẹ́ kórí wa pé gidigidi gan. Ká jẹ́ kórí wa pé gidigidi gan. Ká dẹ̀ kún fún ìbẹ̀rù Ọlọ́run pé ká má bógun lọ. Kẹ́mi wa kó rẹ́yìn ẹ̀. Ogun lọ́tùn, ogun lósì. Kò ń ṣe nǹkan tó dáa rárá. Torí a lè ní ó ń ṣẹlẹ̀ nílẹ̀ òkèèrè. Àwọn tó ṣẹlẹ̀ sí náà, wọn ò lérò pé bẹ́ẹ̀ ló máa rí. Orílẹ̀-èdè wa yìí náà kò sí àpẹẹrẹ pé ó safe. Kò sápẹẹrẹ o. Kò sápẹẹrẹ pé ó safe rárá. Ẹ wo bọ́ọ̀bù tán jù lọ sí Sókótó tí iná ẹ̀ dáhùn lọ́fà. Àdúrà ni ká máa gbà. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ìbò 2027 òun ló mójútó. Ọ̀rọ̀ ìpànìyàn tó ń ṣẹlẹ̀ lójoojúmọ́ kò bother àwọn ẹlòmíì. Àìmọye ojúmọ́ kan ò lè ṣe kí ìròyìn má gbé pé wọ́n pààyàn, wọ́n dá ibìkan rú. Kí ló dé? Mo mọ̀ pé Elédùmarè á gbà wá pẹ̀lú àṣẹ ẹ̀.